ibi tó ti wá mà bí ọ̀rọ̀ sì náà sí irritate Ọlọ́run ọba tó ìtì máa dálẹ̀ ayàtọ̀ tẹ̀lé ìlú fi àwọn bó sì irritate Ọlọ́run ọba tó Ọlọ́run ní. azani la yankihu illa zaniyatan aw mushrikatan. Ọlọ́run ló ní sìnà lọ́kùnrin gbogbo àwọn tó bá jó sìnà ọ̀hún tí sìnà ti gbádùn máa lára Ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ kọ́ lọ fẹ́ ọmọlúwàbí o. kò bọ́ọ̀rọ̀ fẹ́ ọmọlúwàbí mọ́. òun sì ní ẹgbẹ́ rẹ̀ ní ẹ fi fún. òun sì ní ẹgbẹ́ rẹ̀ ní ẹ fi fún. aw mushrikatan. Ọlọ́run tẹ̀ bá rún sìnà fún ẹjọ́ fẹ́lẹ́ bọ. ẹjọ́ fẹ́ lọ́bọ̀ ibi tó tọ́ sínú ni olóòórùn ẹgbẹ́ rẹ̀ náà ní ẹjọ́ fẹ́. olóòórùn ẹgbẹ́ rẹ̀ ní ẹjọ́ fẹ́. olóòórùn ẹgbẹ́ rẹ̀ ní. tí ọba ti fọ́n sínú ẹgbẹ́ Ọlọ́run lẹ́lẹ́ bọ ní ẹjọ́ fẹ́ ibi tó rí tètè Ọlọ́run dé wo ń tó ló fi ṣe mùkọ́rá náà. nígbà eléyìí wa ò gbọdọ̀ sínú èèyàn tá a máa pè lọ́mọlúwàbí mọ́. ọ̀bọ̀ sínú èèyàn tá a máa pè lọ́mọlúwàbí èèyàn mọ́. tẹ́ máa lẹ fèèyàn gidi fún. àwọn ará fèèyàn gidi fún. ẹjọ́ fọ́n sínú ẹgbẹ́ àbíkọ́fẹ́lẹ́ bọ. ẹjọ́ fẹ́ ní sínú ẹgbẹ́ rẹ̀ abẹ́lẹ́ bọ́. wazaniyatu la yankihuha illa zanin aw mushrikun. Ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni lóbìnrin oníṣìná lóbìnrin alágbèrè lóbìnrin Ọlọ́run ní kò tọ́ kọ́kọ́ ọmọlúwàbí tí ọba fẹ́ òun sì ní ẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin náà ẹjọ́ fẹ́ ẹwọ́n sì ná gidi kan lọ́kùnrin ẹ fi wọ́n fúnra wọn. wa hurrima dhalika ala al-mu'minin. Ọlọ́run ní àdúkẹ́ ẹwẹ́lẹ́bọ̀ kan fi fún Ọlọ́run láwọn yìí ọkùnrin oníṣìná obìnrin oníṣìná Ọlọ́run ní hurrima dhalika ala al-mu'minin. Ọlọ́run ní mo ṣe kí wọ́n fẹ́ mùmínì léwọ̀ fún wọn o àwọn mùmínì àwọn obìnrin gidi tí wọ́n bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ wọn fẹ́ wọn. ẹ má jẹ́ wọn fẹ́ wọn mùmínì òdodo tí wọ́n jẹ́ obìnrin ẹ má jẹ́ wọn fẹ́ wọn. Ọlọ́run èdúró ń bẹ. walladhina yarmuna al-muhsanati thumma lam ya'tu bi'arba'ati shuhada. níbẹ̀ yẹn nídájọ́ kejì fẹ́ wá àmọ́ ń padà bọ̀. Ọlọ́run àwọn àfáà lélẹ̀ yìí pé ṣìnà. muqaddimatu zina. ìtì bà ìjọmọlúàbí jẹ́ ṣìnà jẹ́ kan bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ ìtìsíwájú ṣìnà àbí kápẹ́ ní irinṣẹ́ ṣìnà. ìtìsíwájú ṣìnà àbí irinṣẹ́ ṣìnà. àkọ́kọ́ ń bẹ. nasorun. àwòjù kó wo obìnrin jù. àwòjù kó wo obìnrin jù. àbí àwòjù kó wo ọkùnrin jù. àbí obìnrin kò tẹjúmọ́ ọkùnrin jù. kò tẹjúmọ́ jù. kò tẹjúmọ́. làfà tó ń fi níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ ó ní nazira tún. wabtisamatun. wasalamu fakalamu famoyido wayeko. naziratun wabtisamatun fasalamu fakalamu famoyido wayeko. ó ní nasiratun. nasiratun. ó ní ibi wíwò ibi irinṣẹ́ ṣìnà. wabtisamatun. ó ní wíwò ni o. tó bá ti wò ó ìtò òwò tó ní tírẹ̀tì náà fábùtìsámàtún. wabtisamatun. ó ní yóò bí ẹ̀rí jáde. ìtòwò tó ní tírẹ̀sì nínú ẹ̀ ó ní yóò bí ẹ̀rí wá. fasalamu. ó ní kò sí bọ́ bá bẹ́ẹ̀ ni wá tí ó tẹ̀lé pé how are you salamu. how are you ní wàá tẹ̀lé. ó ní tí ó tẹ̀lé inú. fakalamu. famoyido wayeko. ó ní lẹ́yìn salam kọ́ sálámà sí kò ní how are you kàlámù ó lọ́rọ̀ ni ó tẹ̀lé. ó ní lẹ́yìn ọ̀rọ̀ famoyido àdéhùn ni ó tẹ̀lé lẹ́yìn àdéhùn fàdíkọ́ kẹ́ pàdé lókù. pàdé ló kù wọ́n bá mìtì. ọ̀jọ̀gbọ́n yẹn ó ní àkọ́kọ́ nasra nasratu ìwòye làwọn kọ́ oníṣẹ́ ṣìnà wọn náà nabi Muhammad anabi jẹ́ òkóńjọ́ kan ní alikọ́ ètò ra rẹ lómi tá a bẹ kọ́ lára rẹ̀ òun náà ni sallallahu alayhi wa sallam. ọjọ́ ànáwó wà ní alikọ́ Ọlọ́run ló sì lẹ́wà
ẹni bá sì wù ní fúnlẹ̀ wà ló sọ pé tí e bá ṣe pé kéèyàn má kọjá láyé ni àwọn nǹkan ọ̀gbọ́dọ̀ má kọjá láàrin ibi táwọn èèyàn bá wà sọ àwọn péjọ kìíní tí wọ́n fi allegation kan Sùlíà táwọn obìnrin má kà wá ń sọ wípé ó ṣekúṣe ni ọ olójú kòkòrò ni ọ ó dìdí wọ ìyàwó ọba Sùlíà sì dákẹ́ kò pé tí wọ́n sọ dáa kò pé tí wọ́n sọ dáa ìtókù tí ó ṣe dínà ló pé bàbá pé dínà. sẹ́mi àti bímọ́kiri àrísà láti lẹ́yìn náà àtàdá ti làhùn náà mú tàkà wà á dájú kùlà wà ìdá ti mílíọ̀nù náà sì kí náà wà kọ́ láti kùrìjì àléhìn náà. wà á kọ́ láti kùrìjì àléhìn náà falamma ra'aynahu. أكبرنه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. Sùlíà ṣe wàhálà kankan gbogbo ntẹ bá rí ni ẹ máa fẹnu yín sọ sí mi ọ àpè dínà ọ àpè gbogbo àwọn obìnrin ìlú pé ìṣẹ́bí ìyàwó president dẹ̀ ni ìyàwó ọba ni wọ́n dá lóhùn tọ́yáyá gbogbo wọn wá dé àpèjẹ ni a sì dáná ẹ̀yin náà lẹ́sìn ọ wá kọ́ bẹ̀lẹ́ wọn lọ́wọ́ ó gbé lá fún wọn kí wọ́n máa rẹ́ lá ń bọ̀ wá bí ọ̀bẹ lé wọn lọ́wọ́ tán tó sì gbé lá fún wọn ẹ̀ sáré mu ọmọ ọ̀dọ̀ ẹ̀ sì ní Yusufu. وقالت اخرج عليهن. ó ti pé wọ́n ti gbọ́ bẹ̀ dání àti tí wọ́n fẹ́ rẹ́ ọ wá ní Yusufu. اخرج عليهن. jáde sí wọn Yusuf ó rí jáde yìí náà jáde sí wọn Yusuf jáde tí ń bọ̀ báyìí. فلما